láyé mọ́. Olúwa tẹ́ mi lọ́wọ́ rẹ̀. Gbogbo làlà ẹ̀dá nítorí owó ni. Yàrá ayé mi lò. Ṣé mi kí lè jẹ́ nìyàn? Ètè ọ̀nà Mi lọ́jọ́ kí n lọ́wọ́ fún. Olúwa mi. àmì ìlọ́lọ́fọ́. Ìfọ̀nà mi. Orin yìí ni mo fi wọlé láàárọ̀ yìí, orin Ebenezer Obey ni mo fi kí yín káàárọ̀, mo fi kí yín káàsán, mo fi kí yín kálẹ̀ gbogbo tẹ́ ẹ bá ti ń gbọ́ mi. Olówó báyìí láyé mọ̀, bàbá fọ̀nà hàn mí, má jẹ́ kí tèmi gbé. Gbogbo yíyan yín náà sọ bẹ́ẹ̀ kí Èdùmàrè kó bá wa fàṣẹ sí i. Àní ṣerú ẹgbẹ́ o, àdẹ̀ní sì wọ́n wá. Ẹ lẹ́ńbẹ̀ yẹn, orúkọ mi ò pé méjì, Ọ̀túnba kò gbèrègbè ni mò ń jẹ́. Kókó inú ìwé ìròyìn tìlú Amẹ́ríkà àti ti Nàìjà, òun ni mo gbé wá láàárọ̀. Ẹ já gbọ́ díẹ̀ sí o. Orin eléyìí ó kọjá orin tá a gbọ́dọ̀ máa gbọ́ ká má lè mírí, ká má lè ṣàdúrà kanlẹ̀. Èyí tó ń doni kálukú lọ́kàn níkọ̀kọ̀ yàrá wa, Èdùmàrè Ọba òkè á bá wa ṣàmì sí i. Ẹ wò ó, a máa rẹ́rìn-ín kẹ́yìn ayé wa ni, àní sunkún. Àní lóhun pé sọnù bí ò ṣe bí ọmọ, àní fọwọ́ gbọ́mọ wa sin, a ò dẹ̀ ní sí nínú ìbànújẹ́. Ẹ jẹ́ àtúgbọ́ díẹ̀ sí bí àdúrà ló ń ṣe mí láàárọ̀ yìí. Ọ̀nà hàn mí. Kókó inú ìwé ìròyìn la gbé wá o. Ayé tèmi náà dùn. Jẹ́ ń jẹ́ nìyàn láyé o. Ọ̀nà hàn mí. Ìlọ́lọ́fọ́. Àmín. Ẹ wò ó, tẹ́ ẹ bá ti ń gbọ́ mi láàárọ̀ yìí kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní yọ̀ torí pé ìròyìn ayọ̀ òun ló dé tọ̀yìn wá. Kókó inú ìwé ìròyìn ìlú Amẹ́ríkà ó bẹ̀rẹ̀ nìyẹn. Ẹ jẹ́ mú láti orílẹ̀-èdè Amẹ́ríkà níbi tá a wà, Dallas níbí làwọn wà tá a ti ń pèdè ẹ̀ńlẹ́ ń bẹ̀ yẹn o. Kò jọ àníbà ẹ lọ́wọ́ sí i. Àwọn ẹgbẹ́ Republican ló ń sọ bẹ́ẹ̀ fún Grandpa Joe Biden. Wọ́n ní gbogbo ọ̀nà tó fẹ́ gbà láti fi ipá gba owó orí lọ́wọ́ àwọn olówó àtọlọ́rọ̀, àwa ẹgbẹ́ Republican àníbà ẹ fọwọ́ sí i. Kí ló fà á? Ìdí rèé ni wípé ọ̀pọ̀lọpọ̀ owó tó fẹ́ gbà lọ́wọ́ àwọn ọlọ́rọ̀ àtàwọn iléeṣẹ́ jàǹkànjàǹkàn ńlá tí wọ́n kọ̀ tí wọ́n sanwó orí yìí, òun ni Grandpa Joe Biden fẹ́ lò láti fi tún orílẹ̀-èdè Amẹ́ríkà ṣe. Wọ́n ló fẹ́ kọ́lé fáwọn tí ò nílé, ó máa dá sí ọ̀rọ̀ àwọn tí wọ́n rówó ilé san àbáwọn tí wọ́n tiẹ̀ ń jìyà. Wọ́n ló tiẹ̀ fẹ́ ṣọ̀nà, ó fẹ́ túlọ̀ Amẹ́ríkà ṣe. Wọ́n gbàgbé ẹ̀, aláyé wá owó ẹ̀ síbòmíì, àwọn ò ní bá ẹ fọwọ́ sí i kó bẹ̀rẹ̀ sí ní fipá gba owó lọ́wọ́ àwọn lọ́rọ̀. Inú ìwé CNN ńlá ti rí láàárọ̀ yìí. Ìyàbọ̀ ọba mímọ́ ló lè fọ̀nà wa o láyé. Àwọn ọ̀gá sójà àti ológun máa jẹ́jọ́ láàárọ̀ yìí níwájú àwọn aṣòfin àgbà. Wọ́n ní kí ni báwo ni wọ́n ṣe ṣe tí àkàrà wọn ṣe tú sínú epo, àkàrà wọn tú sómi, ó tú sépo nílùú Afghanistan. Báwo náà ṣe ṣe tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ogun Amẹ́ríkà fi ẹ̀mí wọn di, ọ̀nà wo náà gbégbà, báwo ni wọ́n ṣe ṣe láàárọ̀ yìí. Wọ́n náà máa jẹ́jọ́ níwájú ilé ìgbìmọ̀ aṣòfin àgbà, kọ́lọ́hún kó wọn yọ torí pé nílùú Afghanistan àwọn Taliban wọ́n ṣọṣẹ́ gan fáwọn ọmọ ogun Amẹ́ríkà. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ogun Amẹ́ríkà ló sì fẹ̀mí wọn lọ sí. Wọ́n ní wọ́n fẹ́ jẹ́jọ́ láàárọ̀ yìí. Ẹ̀yin àgbààgbà sójà, báwo lẹ ṣe ṣe tàbí kú fi kú mọ́ yín lọ́wọ́. Jẹ́ ń ṣiṣẹ́ ìyàbọ̀ ọba mímọ́ ló lè fọ̀nà wa o.
tẹ́ ẹ bá lẹ́ni tó mọ mọ́tò àjàgbá eléjò tó ń gbé epo, tẹ́ ẹ bá mẹni tó mọ̀ wà ládùúgbò yín, wọ́n ní kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní béèrè fún visa ní United Kingdom, ìyẹn ìlú ìyá Charlie London. Wọ́n ní wípé epo bẹntiró wọ́n ló wọ́n, kò tiẹ̀ wá sí wọn rírà ní United Kingdom lọ́wọ́lọ́wọ́ báyìí. Kí ló fà? Ìjọba lépo ń bẹ, alépo bọ́ìnbọ́ìn, epo ń bẹ tìkàntìkàn, mọ́ àwọn tí ò máa bá wa gbé káàkiri láàrí. Kódà láàárọ̀ yìí wọ́n ní àwọn sójà ni wọ́n ń gbé epo típà káàkiri lọ sílé epo kí wọ́n lè rí tà. Wọ́n wá ní pé ìjọba àpapọ̀ ti United Kingdom ó ti pàṣẹ pé tẹ́ ẹ bá rẹ́nikẹ́ni lórílẹ̀‐èdè tó bá ọmọ epo ọkọ̀ epo àjàgbá tó mọ̀ ọ́ wà, kí wọ́n béèrè fún visa, kán sì kọ́ síbẹ̀ wípé àwọn mọ̀ wà o, certificate mi rèé o, experience mi rèé o, láti wa ọkọ̀ elépo. Wọ́n ní ó ṣeé ṣe kí ìjọba United Kingdom kó fún yín ní visa. Kódà èèyàn 10,000 ni wọ́n fẹ́, 10,000 náà fẹ́ láti wá bẹ̀rẹ̀ sí ní wa ọkọ̀ epo nílùú United Kingdom. Ẹ ṣoríire o, ẹ ṣèwádìí ẹ̀ wò, kẹ́ ẹ dẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbìyànjú bí ọ̀nà tí yín fẹ́ là nìyẹn. Inú ìwé NBC tìlú Amẹ́ríkà láti rí láàárọ̀ yìí. North Korea ti tún bẹ̀rẹ̀ sí ní yin àrágbámúgbàmù àkàrà òyìnbó ojú ogun bọ́ǹbù. Wọ́n ti ń yìn gbàmùgbàmù láàárọ̀ yìí láàrí nínú ìwé Fox ti Amẹ́ríkà wípé North Korea ti tún bẹ̀rẹ̀ sí ní yin àrágbámúgbàmù bọ́ǹbù wọn o, tí gbogbo àgbáyé ní pé wọn ò gbọdọ̀ yìn mọ́ àti pé wọn tiẹ̀ gbọdọ̀ ṣe é, wọn ò ṣe é nìkan, wọn tún ti ń yìn nígbà tí ìjọba àpapọ̀ bẹ̀rẹ̀ sí ní bèrè lọ́wọ́ wọn pé kí ló dé tẹ̀ ń ṣe bẹ́ẹ̀. Wọn láàkàn ní ká gbọ́nṣẹ́ wò ni, ní ká wò bí ó ṣì ń ṣiṣẹ́, àkíbàámọ̀ ogun lè fẹ́ yọ lákànláwa o, àwọn kan gbọ́nṣẹ́ wò ni. Ṣé ìròyìn lásọ̀lẹ̀ ń gbọ́tẹ́rù ń báyìí, ẹ má súnmọ́ wa o, ó wà ńlẹ̀ o. Ṣùgbọ́n North Korea wọ́n ti lòdì sófin gbogbo àgbáyé pé wọn ò gbọ́dọ̀ dánrú ẹ̀ wò. Ṣùgbọ́n kí ló fà á tán fi ń wojú gbogbo àgbáyé? Wọ́n fi style wojú Grandpa Joe Biden. Ẹ má jẹ́ kí inú bí bàbá àgbà o, àmọ́ tí bàbá lè ṣe o, kò dìgbà téèyàn bá ń fọ́nu wọn. Ṣùgbọ́n North Korea wọ́n ti ń ṣòra wọn láàárọ̀ yìí. Ṣé dandan ni kẹ́ ẹ tú àṣírí ìkọ̀kọ̀ tó wà nídìí tó ṣẹlẹ̀ ní ọjọ́ 6 oṣù kínní ọdún yìí ni? Trump ló ń béèrè. Láàárọ̀ yà gbọ́ pé Trump ń gbé gbogbo ipá ẹ̀, ó ń sapá kí wọ́n má tú àṣírí ìkọ̀kọ̀ tó wà láàárín bí àwọn jàǹdùkú wọ́n ṣe kọlu ilé ìgbìmọ̀ aṣòfin àgbà àti kékeré ní ọjọ́ 6 oṣù kínní ọdún yìí. Trump ní ṣe dandan ní kẹ́ ẹ sọ ǹtẹ́ ẹ̀ rí ni, torí wípé wọ́n ní àwọn tí wọ́n wà nídìí ọ̀fíntótó tó ṣẹlẹ̀ ńjọ́ yẹn yìí, wọ́n ní wọ́n ń gbìyànjú pé wọ́n fẹ́ tú àṣírí gbogbo tán rí. Trump lọ sílé ẹjọ́ pé má jẹ́ kán tú àṣírí yẹn hàn, torí pé àṣírí ìjọba ni, ẹ̀ẹ́dẹ̀ gbọ́dọ̀ tú. Àbí Trump ní tó ń tọ́jú síbẹ̀ ni? Ọlọ́run tiẹ̀ ló mọ̀. Inú ìwé ABC tìlú Amẹ́ríkà ńlá ti rí láàárọ̀ yìí. Lẹ́ńbẹ̀ yẹn kókó inú ìwé ìròyìn tẹ̀ síwájú o. Ebenezer Obey ńlá jọ ń ṣètò láàárọ̀ yìí. Ẹ jẹ́ wá bọ́ sórílẹ̀-èdè Nàìjíríà, orílẹ̀-èdè tó dáa ju gbogbo àgbáyé, orílẹ̀-èdè tó fakọyọ jù. Bóhùn yìí kẹ́ ẹ máa fojú, kẹ́ ẹ máa mọ́ mi lójú, èmi náà mọ́ yín tèmi padà. Ẹ ò bá a bá ti ń gbá wọn orin báyìí, a gbọ́dọ̀ má máa mi lẹ́gbẹ̀lẹ́gbẹ̀, torí kò ń ṣorin lásán, orin àwọn àgbà ni. Ayé wa kalẹ̀ o. Adoro ìgbà wa dára kalẹ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín lè má ṣiṣẹ́ láwọn ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan ní ìpínlẹ̀ Kaduna. Fẹ́yìn tẹ́ ẹ wà ní gbogbo àgbáyé nílùú Amẹ́ríkà, bíbí tẹ́ ẹ wà ní ẹ̀yìn tẹ́ ẹ wà lóbòdó òyìnbó, ó ṣeé ṣe tẹ́ ẹ lẹ́bí kẹ́ ẹ lára nílùú Kaduna o. Tí nọ́mbà wọn ò bá ṣiṣẹ́, ìjọba ìpínlẹ̀ òun ló pa o. Ayọ̀lá gògó ẹkún rẹ̀. Àwọn orin rèé. Ẹ jẹ́ n tún padà sí díẹ̀ lẹ́ẹ̀kan sí. Wọ́n láwọn ìjọba ìpínlẹ̀ kan ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ò ní ṣiṣẹ́ pé ìjọba ìpínlẹ̀ Kaduna ń gbìyànjú, wọ́n ń papọ̀
pẹ̀lú àwọn ọmọ ojú ogun. Wọ́n ní wọ́n fẹ́ kọlu àwọn jàǹdùkú tí wọ́n pọ̀ bámúbámú ní ìlú Kaduna. Gómìnà ìpínlẹ̀ Kaduna Nasir El-Rufai ló ń sọ bẹ́ẹ̀ wípé àwọn máa pa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ káwọn lè ráyè wọlé sí wọn lára. Ni wọ́n á ń béèrè pé kí ló dé gan tẹ́ ẹ sọ, àwọn tẹ́ ẹ fẹ́ wọlé sí wọn lára, àwọn ti gbọ́n tẹ́ ẹ fẹ́ ṣe, àṣírí dà ń bẹ̀, Ọlọ́run á fún yín ṣe o. Eléyìí fẹ́ gbomijé lójú mi, àmọ́ àgbà ò gbọ́dọ̀ ṣòro bí èwe. Ǹjẹ́ gbọ́ láàárọ̀ yìí wípé lọ́sàn-án àná òun ni wọ́n pa ọkọ Dora Akunyili. Tẹ́ ẹ bá mọ Dora Akunyili dáadáa, òun ni adarí àgbà fún àjọ NAFDAC. Bẹ́ẹ̀ ni o, wọ́n ní wọ́n bá fa ọkọ Dora Akunyili, wọ́n fà á jáde nínú mọ́tò nílùú ìlú Anambra. Wọ́n ní wọ́n sì rọ̀bọ̀ sí lára. Dókítà Akunyili, ìyẹn ọkọ Dora Akunyili, wọ́n ní wọ́n ti gbẹ́mìí mì. Ṣùgbọ́n awuyewuye ń lọ. Wọ́n ní bóyá àwọn tó jàjà gbéra fún Biafra ni wọ́n ṣẹ̀mí ẹ̀ légbodò, ṣùgbọ́n àwọn náà ti jáde láàárọ̀ yìí. Wọ́n ní kò rí bẹ́ẹ̀ o, àwọn kọ́ làwọn bẹ́ẹ̀ ń dìkú ẹ̀ páwọn mẹ́ni tó pa o. Wọ́n nítorí pé ètò òṣèlú Anambra ti bẹ̀rẹ̀ bó ṣe é ṣe kí ọkọ̀ dókítà kó náà níṣe, torí ó ń bọ̀ láti ibi tí wọ́n ti fún ní ayẹyẹ kan ni wọ́n ka mọ́nà tó gbẹ̀mí ẹ̀ gbìn. Ẹ wo Èdùmàrè kó tẹ sáfẹ́fẹ́ rere o, kó dẹ̀ fi lọ́kàn balẹ̀. Bíbí kan bá wà tí wọ́n ń pè lọ́rùn, ó ṣeé ṣe kóhun àtìyàwó ẹ̀ kan ti pàdé báyìí. Ọkọ mi, olólùfẹ́ mi, káàbọ̀. Ẹ wo gbogbo wa, ikú gbígbóná kò ní tọ́ sí wa. Ẹ ṣàmì o, kẹ́ ẹ gbé tọ́ ẹ̀mí. Wọ́n fi mí sẹ́wọ̀n ọdún kan nínú ihò ilẹ̀ nítorí pé mo béèrè fún ohun èròjà tuntun. Èmi kọ́ mo sọ bẹ́ẹ̀. Ìkan lára àwọn sójà tó ti kọ̀wé fiṣẹ́ sílẹ̀ tó wà nínú àwọn tí wọ́n dojúkọ Boko Haram, òun ló ń sọ láàárọ̀ yìí nínú ojú ìwé Punch wípé àwọn ti dojúkọ àwọn ará Boko Haram tó bí ẹ̀ 5. Àmọ́ gbogbo àtàwọn ń lọ yìí bíi kí ìbọn àwọn máa ṣe ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ kó máa gbọ̀n. Irinṣẹ́ tó dẹ̀ wà lọ́wọ́ àwọn ará Boko Haram yìí kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ nìyẹn ń dún. Ó túmọ̀ sí pé èròjà tí wọ́n ní ó ju tàwọn lọ. Òun sì ń béèrè lọ́wọ́ àwọn ọ̀gá àwọn, ẹ wá, ẹ kàn ń ṣẹ̀mí wa légbodò ni, àwọn ọmọ ogun kan ń ṣòfò, ẹ kọ́ta fún wa, ẹ kóbọn fún wa, ẹ kó ìbọn tá a lè fi dojú ìjà àwọn Boko Haram. Wọ́n ní pé awuyewuye ẹ̀ pọ̀ jù, láwọn ọ̀gá ẹ̀ bá sá sẹ́wọ̀n ẹ̀wọ̀n sójà àdèmálé o, kò ń ṣẹ̀wọ̀n lásán, inú holẹ̀ ni wọ́n fi sí, kò tiẹ̀ fojú róòrùn odidi ọdún kan. Ọkùnrin náà ó sọ̀rọ̀ jáde. A ti ṣetán láti bá yín dẹ́kun òṣì, ìyà àti ìṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Mr. Kwiji Shaun, bẹ́ẹ̀ ni Kwiji Shaun, ambassador tuntun láti ìlú China sórílẹ̀‐èdè Nàìjíríà, ló ń sọ bẹ́ẹ̀ lọ́sàn-án àná. Eléyìí la rí nínú News of Nigeria, New Agency of Nigeria, ni wọ́n sọ láàárọ̀ yìí pé ambassador tuntun yìí ní pé àwọn ṣetán láti bá Nàìjíríà dẹ́kun òṣì àti ìṣẹ́. Wọ́n ní ọ̀nà táwọn fẹ́ gbégbà ní wípé àwọn ọ̀dọ́ tí wọ́n ṣetán láti jẹ́ ọ̀kan lára àwọn táwọn fẹ́ yàn, àwọn á kó wọn lọ sórílẹ̀-èdè China, àwọn á lọ kọ́ wọn ní ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ọwọ́, àwọn á sì dá wọn padà sórílẹ̀-èdè Nàìjíríà láti rí wípé iṣẹ́ ọrọ̀ ajé Nàìjíríà tẹ̀ síwájú. Èmi wá ń béèrè, ẹjọ́ bẹ́ẹ̀ bá rọ̀dọ́ kan tó ta kóbó sórílẹ̀-èdè China, ṣé ẹ rò pé ó máa padà wálé níbi tó ti rí iná tí wọ́n múná lọ, ìlú tó róúnjẹ, ìlú tó rí ọ̀nà tó dáa, ìlú tí gbogbo ẹ̀ létò? Bó bá wá sọ dẹ́ ẹ rò pa padà, Èdùmàrè kó ràn wá lọ́wọ́ o. Ọgbọ́n tó fẹ́ dá sí èmi ò mọ̀, ṣùgbọ́n wọ́n láwọn ṣáà tó bá wa dá sí. Ìgbà máa ní gbogbo nǹkan o, ẹ̀yẹ́ ká kíyè sára. Ìgbà mẹ́ta nígbà ẹ̀dá lẹ́ o, aláṣọ mi ìjọ lọ́lọ́ bàbá. ìgbà mẹ́ta. Ẹ wo, mi ìfẹ́ fi ìfẹ́kórin yẹn kó lọ lásán, òun ni máa fi kásẹ̀ tó yín lẹ̀. Ṣùgbọ́n bí mo ṣe ká kọ́kọ́ onúwèé ìròyìn tèmi nílẹ̀ pátápátá, ẹ jẹ́ ká gbọ́ bó ṣe ń lọ o. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé bí àwọn ọ̀daràn bí wọ́n ṣe kọlu ilé owó ní ìlú Ọ̀ṣun, yẹn ní ìpínlẹ̀ Ọ̀ṣun, pàápàá jùlọ Ìrágbìjí,
ilé owó ni àwọn ọ̀daràn tí wọ́n kọlù bí wọ́n ṣe kọlù wọn náà kọlù ọlọ́pàá tó wà ní ìlú yìí wọ́n ṣe ń ṣe bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní ìpínlẹ̀ Ògùn lásìkò kan náà àwọn ọ̀daràn wọ́n tún kọlù àwọn ọlọ́pàá ní ọ̀nà Adó-Odò Ọ̀tà wọ́n sì gbé ìbọn lọ ẹ dákun gbogbo ìbọn tẹ̀ ń kó àtowó táwọn jàǹdùkú ń kó yìí ṣé kìí ṣe pé wọ́n múra sílẹ̀ fún ìdìbò ọdún 2023 ńgbà táwọn jàǹdùkú ti ń gbé ìbọn gidi náà gbé o kò ń ṣèbọn tukẹ̀tukẹ̀ o ìbọn AK-47 ni wọ́n kó lọ lọ́wọ́ àwọn ọlọ́pàá lọ́nà Adó-Odò Ọ̀tà wọ́n sì kọlù ilé owó ní ìlú Ọ̀ṣun Ìrágbìjí dẹ́ẹ̀dẹ́ mìíràn àwọn bí àṣẹ ègùn ó ń bọ̀ àwọn là ń dẹ́ẹ̀dẹ́ o látòkèrè báyìí lójú kòtòpó ti ń mẹ́kún sùn ẹ jẹ́ àfúrá o ọ̀nà mi ní sọ jù bẹ́ẹ̀ lọ kókó inú ìwé ìròyìn tìlú Amẹ́ríkà lẹ ti gbọ́ tán láàárọ̀ yìí fún gbogbo yín tẹ́ ẹ bá fẹ́ lọ́wọ́ sí i tẹ́ ẹ fẹ́ràn bá a ṣe ń ṣe ẹ dákun ẹ kàn sí wa àti Mr. Kògbérègbè ńlẹ̀ ti rí yẹn lórí Instagram ẹ béèrè ọ̀nà owó lẹ́lẹ̀ gbà tẹ́ ẹ lè fi dá sí kókó inú ìwé ìròyìn tìlú Amẹ́ríkà orúkọ mi ò pé méjì Ọ̀túnba Kògbérègbè ni mò ń jẹ́ fún gbogbo yín tẹ́ ẹ bá wa wo Borders lórí Liberal TV ẹ ṣé o ìmọ̀ ń lọ ìmọ̀ ń tẹ̀ síwájú a máa dúpẹ́ lọ́wọ́ yín ó tún dàárọ̀ láláṣẹ Èdùmàrè kókó inú ìwé ìròyìn ó ń tẹ̀ síwájú bàbá Ebenezer ẹ bá mi tì í. ẹni yóò má jẹ́ ṣiṣẹ́ ríbàríbà ilé Èdùmàrè. Àmì yóò má jẹ́ ṣiṣẹ́. Àdúrà mi gbà ó gbà ó àdúrà mi gbà. Àmì yóò má jẹ́ ṣiṣẹ́. Mo fẹ́ ká gbádùn orin yìí díẹ̀ lẹ́nu ni. Bẹ́ẹ̀ bá gbọ́kọ̀ inú ìwé ìròyìn tẹ́ ẹ̀ bá gbọ́ tán a máa gbé sórí YouTube kẹ́ lọ wo tèmi tán bẹ́ẹ̀ a gbọ́dọ̀ gbádùn orin yìí. Àdúrà mi gbà ó gbà ó. Orí wa ò ní gbàbọ̀dè orí ọmọ wa ò ní gbàbọ̀dè orí ọkọ wa ò ní gbàbọ̀dè orí ìyàwó wa ò ní gbàbọ̀dè ọwọ́ ọ̀tá ò ní ká wa pẹ̀lú bàbá òbí àwọn eléyìí ti kọrin orin sì ń wá ńlẹ̀ bá fíngbá bá kọ̀ bí òfin gbá mọ́ igbá táwọn bàbá yìí ti fín kò lè tán lẹ̀. ó yàtọ̀ ẹ jẹ́ máa kánlẹ̀ ó tún dàárọ̀ láò àtúpàdé láṣẹ Èdùmàrè ẹ̀wọ̀n nífẹ̀ẹ́ lómi ìṣẹ́yìn Ọ̀túnba Kògbérègbè mò ń jẹ́ ẹ̀ńlẹ́ńbẹ̀ yẹn o.